lẹ́ńbẹ̀ o ẹ̀yin alára wa bí àṣẹ nìkan mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé àánú Olódùmarè ò ní fi sílẹ̀ o ẹ kú àdúrótì wa lọ́jọ́ gbogbo torí pé láìsí ẹ̀yin kò sí àwa àmọ́ wá àmọ́ bá yín ikú ìpẹta lójú ran nkú ò ní pa wá nkú ò ní pa yín àìsàn ò ní ṣe wá àìsàn ò ní ṣe yín àtàwa àtẹ̀yìn kájọfà ikú dẹ́gbẹ̀ra àtún kí n káàbọ̀ sí àkànṣe ètò ojú abẹ fún tòní ó kọ́ mi ò yí padà àkàndọ̀rọ̀ Awíkonko ló ń kọ́ tèmi Àjàó Àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ màmá pé kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe etí kan ò yẹ rí ẹsẹ̀ kan ò yẹ nà ìbàdí kan ò lè jòkó lẹ́ni ẹnì kejì mi. bẹ́ẹ̀ ni mo kí yín o ń gbogbo ibi tí atẹ́gùn lè ṣe Awíkonko tó bá ń fẹlẹ́lẹ́dẹ́ tó ń kúrò débi òjò mo kì í kẹwàá nǹkan fìdílé tàbí kẹ máa fi gbéyàwó ọ̀rọ̀ gbẹjẹnu ọkọ̀ lẹ́wà ni Olútáyọ̀ Fáṣínà ló kọ tí mo jẹ́ o ń ìpakọ̀ mi dà. ayé ti dà kì í ṣe láyé ìgbà kan tó yẹ pé bàbá jókòó ti tẹlifíṣàn àwọn tí ń lọ káàkiri àgbáyé ibikíbi tí èèyàn bá wà bó bá sá ti lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ ẹ lọ́wọ́ tí dátà sì ń bẹ lórí ẹ̀ owó gbogbo ti lọ jákèjádò láì fàsíkò wá ṣòfò níbi tá ti mú eré sá tá ti mú ṣe ètò níṣe òun náà ni ti ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ àwọn nọ́gẹ̀ ẹgbẹ́ òṣèlú APC àtẹgbẹ́ òṣèlú PDP àbí ká sọ nísàn wípé ọ̀rọ̀ lórí owó látọwọ́ ìjọba àpapọ̀ síjọba ìbílẹ̀ tá a mọ̀ sí allocation tó yẹ kó wá sí local government látìgbà tí wọ́n ti fún wọn ní autonomy lọ bá wò dáadáa oríṣiríṣi ọ̀rọ̀ ló wà lórí ẹ̀ látilẹ̀ ó yẹ kí wọ́n san wọn ò san ìjọba àpapọ̀ mọ̀ ni wọ́n fẹ́ fi jà ni wọ́n fẹ́ fi ṣe èyí ni wọ́n fẹ́ fi ṣètò ni ẹgbẹ́ òṣèlú méjèèjì àwọn náà ń takora wọn wọ́n ń gbọ́ kúkú òjò wọ́n ń dami agbádá nù wọ́n ń gbóòórùn ọbẹ̀ lásán wọ́n ti lọ ra fùfú sí òórùn ọbẹ̀ ọlọ́bẹ̀ wọn ò tí ì sanwó wọn ti ń pé kán má san sákàǹtì kan àkáǹtì kan nìkan san sí níta wá ṣẹlẹ̀ ní ìsìn tá a gbọ́ ni pé wọ́n ti wá sanwó ọ̀hún àwọn ẹgbẹ́ òṣèlú PDP ní àkáǹtì táwọn ní kán má san sí náà wọ́n padà san sí pé àkáǹtì aládàáni ni pé àkáǹtì táwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n dìbò yàn lọ́dún 2022 kó tó di pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wọ́n gbàjọba tó dàbí ẹni pé wọ́n fi lé wọn kúrò ó dàbí ẹni pé ilé ẹjọ́ wá sọ wípé káwọn eléyìí wọn padà sórí àlééfà bóyá lé ẹgbẹ́ òṣèlú PDP náà gba ilé ẹjọ́ lọ pé kò yẹ kó rí bí àwọn náà ti ṣètò ìdìbò táwọn náà ṣe àwọn táwọn dìbò yàn kí wọ́n bọ́ sípò tí gbogbo ìjọba ìbílẹ̀ wá fi wà dáríà láti bí oṣù bíi mélòó kan sẹ́yìn. bẹ́ẹ̀ ni mo mọ̀ kẹ́yìn ara lé o lẹ́ẹ̀kan sí àtúntì dé bá ṣe máa dé ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ bá wò dáadáa ẹni tó jẹ́ adarí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ yìí èèyàn ni Comrade Kẹ́hìndé Nathaniel Ògúngbàǹgbé lọ́jọ́ ìsinmi ti sọjọ́ 28 oṣù kẹsàn-án tá a wà yìí lọ bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní Òṣogbo òun ló sí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun ló sí ìta ó bẹ̀rẹ̀ sí máa fẹ̀sùn kan ìjọba àpapọ̀ àwọn lẹ́ẹ̀kan nù iléeṣẹ́ ìjọba ó bẹ̀rẹ̀ lórí ẹni tó jẹ́ olùsirò owó àgbà tìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà àti mínísítà fétò ìdájọ́ lẹ́ni ṣàgbẹjọ́rò àgbà nílẹ̀ yìí amòfin Lateef Fagbemi SAN pé ṣe ni wọ́n sọra wọn di ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ yìí o Supreme Court wọ́n yí ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ tó jẹ́ tìjọba àpapọ̀ wọ́n yí lọ́wọ́ sẹ́yìn dì torí pé ilé ẹjọ́ ọ̀hún gẹ́gẹ́ bí Comrade Nathaniel bó ṣe fi ń léde ó ló ní kí òǹkálukú ó dúró bó ṣe wà tẹ́lẹ̀ kán maintain status quo ìyẹn ni pé àtẹgbẹ́ òṣèlú APC àti PDP tọ́jú àwọn ọmọ òye wọn alága àtàwọn kánsẹ́lọ̀ kálukú ó sì dúró ná títí tí ilé ẹjọ́ òní wà lọ́tí ilé ẹjọ́ gbẹdájọ́ kalẹ̀ o ọjọ́ 29 oṣù kẹsàn-án ilé ẹjọ́ ń sọ pé wọ́n gbẹdájọ́ ń kalẹ̀ ilé ẹjọ́ ga ìjọba àpapọ̀ ní o Federal Court sẹ́rẹ́ àwọn gbèsè yìí níbi tó tún fẹ̀sùn kàn pé wọ́n ti yọ̀ǹda owó oṣù bíi 7 torí oṣù kẹta sí oṣù kẹsàn-án náà ni wọ́n ti gbé ẹsẹ̀ lé àsùnwọ̀n ọ̀hún. wọ́n náà ti yọ̀ǹda ẹ̀ títí oṣù kẹjọ. eléyìí tí wọ́n mẹ́sùn wá yìí nínú ọ̀rọ̀ ẹni tó jẹ́ adarí ètò ìròyìn àtọ̀rọ̀tọ̀ kan lálùgbẹ̀gbọ̀n nínú ẹgbẹ́ òṣèlú APC Kọ́lá Ọlábísí ọ̀rọ̀ tó ń sọ ó ní àwọn ọ̀rọ̀ tí ẹgbẹ́ onógè ń sọ yìí kì í ṣe ń tọ́tọ́ sí nógè. ṣe àti pé ṣe ló dàbí ẹni pé wọ́n ṣiṣẹ́ fẹ́ gbé òṣèlú PDP. wọ́n tọwọ́ bẹ gbé òṣèlú ó tọrọ ń bẹ ní ọ̀rọ̀ ti
Kọ́lá Ọlábísí tó jẹ́ akọ̀wé ètò ìròyìn fẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀rọ̀ tó sọ yìí torí pé ẹgbẹ́ òṣìṣẹ́ ó yàtọ̀ sẹ́gbẹ́ òṣèlú Comrade Nathaniel Agunbíadé Ògúngbàngbé ètò ẹ̀ kí wọ́n ṣe yìí wọ́n ń gbẹnu ìjọba sọ̀rọ̀ bó ti yẹ pé ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun Sunday Bisi àwọn náà ṣàìsọ̀rọ̀ o torí pé inú ọ̀rọ̀ tí Kọ́lá Ọlábísí sọ yìí ó ní pé lóòótọ́ àti lóòótọ́ ó ní pé inú àsùnwọ̀n eléyìí tí wọ́n yà sọ́tọ̀ náà ni wọ́n sanwó sí ó fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti sanwó. ó fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti sanwó. nínú ọ̀rọ̀ pé wọ́n ti san. tí àwọn PDP wá ń gbìyànjú àti sọ ni wípé kò sí àsùnwọ̀n tó jẹ́ tìjọba àbílẹ̀ tí ì ṣe pé ẹgbẹ́ àwọn ló ṣe ìforúkọsílẹ̀ rẹ̀ tí wọ́n gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀ tọ́tọ́ka sí olùsèré owó àgbà àyẹ̀wò owó àgbà àwọn òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ ó ní wọn ò ní mọ̀ kankan sí. mọ̀ pé owó kankan wọlé síbẹ̀. ṣùgbọ́n lè ti bóòlù àwọn tí wọ́n wà nílé tí wọ́n lọ bí iṣẹ́ òṣèmọ́ òsì ńbẹ̀ ó ní wọn ò pín dáa. ṣe é ṣe kó jẹ́ pé níbi tí wọ́n ti gbà láti pé tọ́wọ́ bá wọlé sáyé inú àpò wa ní ìsìn àmọ̀ pé ó wọlé. àwọn wo ni ń lọ sínú ilé ìjọba àbílẹ̀ báyìí ẹgbẹ́ òṣèlú wo ni ń lọ ọbẹ̀ ọmọ òye wo ẹgbẹ́ òṣèlú APC ní lọ síjọba àbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tó kankan ọba wọlé àwọn náà wọ́n mọ̀ pé ó wọlé. àwọn tó jẹ́ career officer tí wọ́n jọ ṣe papọ̀ láwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nílé ìjọba àbílẹ̀ gbogbo wọn ni wọ́n ti fìdí mọ́lé tí wọ́n yẹ pé loyalty wọn sẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party ni a lè bu wọn lọ́pọ̀ o. torí pé bí ẹgbẹ́ tó bá wà lóde ni wọ́n bá ṣe ní wọ́n gbọ́dọ̀ bá ṣe. ní wọ́n máa bá ṣe nìkan pé ní wọ́n gbọ́dọ̀ bá ṣe bó ṣe gbà àti bó ṣe yẹ kó rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni bó ṣe gbà ni wọ́n ń ṣe kì í ṣe bó ṣe yẹ kó rí torí gbogbo àwọn tí àwọn ẹlẹ́gbẹ́ òṣìṣẹ́ ń ṣe yìí yóò lẹ́yìn. bí òkú ìyá jọjọ. ilé ẹjọ́ fúnra rẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé lórí ètò ìlẹ́jọ́ kan rí àti pẹ̀kẹ́ lù pílé ẹjọ́ àwọn àdájọ́ eléyìí tí ọ̀bára dé ìdájọ́ tó jẹ́ pé ó ń takora wọn tí ìdájọ́ ọ̀hún sàkátàpàrà tágbàlagbà ṣetán nílé ẹjọ́ bá wí ni pé ẹgbẹ́ òṣèlú APC o ẹ̀yin lójúlówó ẹ padà síbẹ̀ síjòkó ni o ẹ lọ parí ọdún tó kù tẹ́ fi ṣèjọba. tẹ́ pé oṣù kẹwàá tó kù fẹ́fẹ́ bí ojú àjọ ẹ̀ náà sì ni gbogbo pinpin ló yẹ kó jẹ́ ṣùgbọ́n nísìnyí ilé ẹjọ́ ń fa yìí lẹ́ẹ̀kan tó ti ń sọ pé àwọn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọdún mẹ́rin tuntun ni àwọn bẹ̀rẹ̀ ọdún mẹ́ta tuntun ni kápẹ́ ilé ẹjọ́ bá sọ ní sàkátàpàrà ni pé oṣù kẹwàá ọdún 2025 yìí o ìní mandate yín ló kẹnu ńlẹ̀ o ẹ padà síbẹ̀ láti inú oṣù kejì o kẹ ẹ lọ lóde oṣù kẹwàá títàn lé ogún ọdún. àti pàápàá tó bá jẹ́ pé ibi tá a ti ń ṣàmúlò rule of law náà ni nígbà tí ilé ẹjọ́ ti sọ pé káwọn kankan padà tó sì jẹ́ pé àwa náà ń rò ó lọ́kàn wa àbámọ̀ lọ́kàn wa pé ọ̀nà tá a gbà yọ wọ́n wà illegal o. bẹ́ẹ̀ni. àti pàápàá lóòótọ́ gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú yìí ni wọ́n máa ń ṣe nǹkan tí ò rọ̀ lọ́rùn tí máa ń bèèyàn nù. tó máa kù díẹ̀ káàtó. ní kékeré fẹ́ńfẹ́ tó kù kíjọba ó kó gbálé ìlàwà lọ ń dìbò ìjọba àbílẹ̀ tó kù díẹ̀ káàtó tí èsì tó bójúmu ẹ dìbò ń gbà tẹ ẹsẹ wọlé kí gbogbo yọjọ kó bá lé lásìkò bá fẹ́ náà. ẹ tó jẹ́ mínísítà fọ́rọ̀ marine blue economy Alhaji Adégbóyèga Ṣàkóyètọ́lá nígbà bọ́rẹ́lẹ̀ nínú ètò ìdìbò síléeṣẹ́ gómìnà Gani tó lọ sí ìjọba àbílẹ̀. kò yẹ eléyìí bí ìgbà tí àwọn mọ̀ fẹ́ dá ìjà lẹ̀ ní sínú òlu ni gbogbo ọdún mẹ́ta mẹ́rin tó ti ń lò lọ́fíìsì ọ̀ràn tí pósìtì ìjọba àbílẹ̀. ìjọba tí sì ń bọ̀ náà mọ̀ wò wípé mọ̀ tanra rẹ̀ bó bá ṣe yàn bẹ́ẹ̀ ni bó bá yàn bẹ́ẹ̀ náà láàlè wọn kú bẹ́ẹ̀. àwọn ní àǹfààní kan ọmọ ìlera wọn kúrò ẹ̀rí pàdóṣèlú wọn ò yàtọ̀ síra wọn ara wọn ni wọn máa ń ṣùgbà lérò ètò táwa ń sọ yìí o àṣùgbà ẹgbẹ́ òṣèlú PDP bẹ́ẹ̀ la àṣùgbà ẹgbẹ́ òṣèlú APC bí kò ṣe pé bí nǹkan ń ṣe rí náà la ṣe ń pẹ̀ kẹ́lù. bó ṣe yẹ kó rí ló ṣe yẹ ká máa ṣe nǹkan bẹ́ẹ̀ ni ló ṣe ká máa ṣe o kó rí la ṣe ń ṣe ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjọba ti bọ́ sásìkò bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ kò lórí àlééfà ńjọ́ tẹ́gbẹ́ òṣèlú bá ti débẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńjọ́ tí gómìnà bá ti débẹ̀ ńlá alága ìjọba àbílẹ̀ ó débẹ̀ àwọn ó dẹ̀ kúrò ní ọdún mẹ́ta bọ́n ṣe ń gbà yẹn lẹ́yìn ọdún mẹ́ta àsìkò ṣòfò ó tún dá àsìkò òdìbò míì. bẹ́ẹ̀ni káyọ̀ tún tó wà. ńgbà tó yẹ kẹ́ ẹ ṣètò òdìbò ẹ̀ ṣe ẹ̀yàn kí á ti kà ẹ wá kò fẹ́ńfẹ́ tẹ fẹ́ kú ń bẹ̀. ẹ lọ sáré ń bájà. tó sì ṣẹlẹ̀ sí àwọn APC ìmọ̀ ń ṣẹlẹ̀ lọ́dọ̀ PDP náà torí pé gbàtà àwọn náà fẹ́ dìbò wọ́n dìbò awúrúju ẹ kàn sí dé ṣètò òdìbò láàrin ara yín ẹlẹ́ẹ̀tì yànyàn náà. níbo míì tá a fẹ́ rí ibi tápò tí ìdìbò wà. òru ni wọ́n dìbò wọn. ìbò náà lásìpá àti jù lára àlù gan tọ́lẹ̀tọ́ àti sàtàǹpàpín sàtìlẹ́yìn wọ́n ń bẹ lórí ibùsùn ẹlòmíín débi tí ó ti dìbò báyìí. èmi mo débi tán ti fẹ́ dìbò ní pé ẹgbẹ́ làwọn náà lọ́wọ́ tó ṣẹlẹ̀ ń bá nǹkan kan mọ́ ní àsáwọn èèyàn ò dìbò ni àwọn èèyàn tó wá wà ń bẹ̀ lóru lọ sọ pé òru náà ti kó yẹn wá ọlọ́pàá sì tẹ̀lé wọn wá ní han. gbogbo ojú tó dìbò ìlàwọ̀ oníròyìn ń lọ ní kọ̀ọ̀kan ìjèjì. àbá nǹkan kan bẹ̀. àbá kankan bẹ̀
èwo láàjẹ pápọ̀ jẹ́ tẹ̀wọ́gbà ẹ rí i pé àti ẹni ẹ̀kíní àtẹnìkejì ikán ògbé kan ọ̀nà jìbìtì ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ló kúnlẹ̀ ayé gbogbo wọn. eléyìí tá jẹ́ nírètí púpọ̀ nù rẹ̀ lórí ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun eléyìí tó jẹ́ pé ló súnmọ́ aráàlú lẹ́sẹ̀ kúkú jù lọ nínú ìdájọ́ ilé ẹjọ́ tó jẹ́ ìrètí àwọn tálíkà ìrètí àwọn mẹ̀kúnnù ìrètí aráàlú mo nígbàgbọ́ pé lónìí ìdájọ́ ilé ẹjọ́ tó ga ju ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tí wọ́n gbé kalẹ̀ lónìí yóò jẹ́lẹ̀ tí yóò mú kálàáfíà kọjá lè jako ní tìbútòrò ìpínlẹ̀ yìí. lágbára Ọlọ́run n tá ń gbàdúrà náà nìyẹn pé kálàáfíà ó jọba àti pàápàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ́ tí ò láǹfààní àti lọ síbi iṣẹ́ tiwọn náà ilé yìí ń wà nù nǹkan tí ń káyàn lára gbogbo bíjọba ìbílẹ̀ ṣe dúró daria tí nǹkan kan lọ tí ò sí activities ń bẹ̀ ó wà nù nǹkan tó ń jẹ́ ẹ̀dùn ọkàn fún èèyàn torí pé tí lílọ kábọ̀ bá wà ní local government táwọn èèyàn iṣẹ́ lọ́tọ̀ lọ́sì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó nílò iṣẹ́ wọn ń láǹfààní àti ṣiṣẹ́ tán fẹ́. ìgbà tí wọ́n lọ bí iṣẹ́ ọ̀hún gan-an bí ọgbí ilé igbó tí wọ́n ti máa da wáwùwáwù tí wọ́n máa ti pọ̀ yàpò kété láwọn ìjọba ìbílẹ̀ Nàìjíríà rí kó wọ́n á pé wọn ò tiẹ̀ wá lọ ẹ̀rí pé ó di agejù yẹn nù ó di rìsáàfù nù. tó ṣe ohun tí ó mú láyà gbogbo wọn òun náà ni àpajù àpò tí kálukú wọn fẹ́ pa ìdí tó fi já àpajù àpò ni pé láti Ìbàdàn ti gbọ́ nípa pé ìjọba fẹ́ dá local government autonomy padà owó àkọ́kọ́ gbà yẹn kálukú ló wọ kálukú lójú àtijọba tí ń bẹ ń bẹ àtijọba tó kú omi ẹ pé sàgàtà sàgbàká o káláwa ń bẹ ní ọ̀dọ̀ wa ni kíní ọ̀bọ̀ sí ẹwù ẹja lọ jìjà wa padà. apá àmúlélé tí ò já mo ológbò lọ́dẹ. n tó wà lọ́kàn gbogbo wọn náà nìyẹn ká lọ́rọ̀ ìlú ni ọ̀dà àtọ̀tún lọ́bọ́ sí àtòsí lọ́bọ́ sí sofa tó bá ti jẹ́ pé ìlú náà fẹ́ na lé lórí. kò yẹ kó jẹ́ wàhálà. now lára nǹkan tí ẹgbẹ́ òṣèlú PDP ń béèrè lọ́wọ́ APC tèmi rò wípé kò sí ní tó burú ń bẹ̀ ẹ jẹ́ ká wo àkáǹtì tí wọ́n sanwó sí èló sì lẹ gbà èèlò lówó tẹ́ ẹ gbà. ebó wo òlu ni. bẹ́ẹ̀ ni a lè mọ̀ wípé ọ̀dà o tìjọba àbílẹ̀ wa ti dé àbí a lè mẹ́ta fẹ́ hold accountable bó o lò ṣe náwó wa èèlò lọ gbà bó o lò ṣe ná kì í sàpapín bí ẹran ìgbẹ́ wọ́n bá rò pé bóyá táwọn bá ti gbà àwọn ó pín láàrin ara wọn àbí owó àpò local government chairman lọ bọ́ sí ntọ́ba yìí ti bọ́nú ti bọ́ sọ́run ìrọ̀ o bọ́ bá ṣe kì í sílé yóò ṣe kì í sódò láyé àtijọ́ la máa ń jẹ́ àjẹgbé mi bíi kàlùkàlù láyé ìsìn àjẹpọ̀ ni o bí èèyàn bá jẹ́ tó bá lóun ọ̀fẹ́ bì í tán bá gbà ń bẹ́ńdẹ́ńkò kódà yóò tún pọ̀ tí ò jẹ́ lásìkò náà èyí tó ti jẹ́ ẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yọ pọ̀ mọ́ n tá ń gbìyànjú àti sọ ni wípé àtijọba APC àti PDP ìfẹ́ ìlú ló yẹ ká fi ṣàkọ́kọ́ ilẹ̀ ẹ̀kọ́ wà wájú ọ̀rẹ́ ló yẹ ká bára wa ṣe lóòótọ́ kò sọ̀rẹ́ nínú ẹgbẹ́ òṣèlú kò sì sọ́ta nínú ẹgbẹ́ òṣèlú no permanent friend no permanent enemy àwọn kan ẹnìkan sọ níjọ́ kan ń gbé ìbá ìkan lè APC ṣe rí bákan PDP ṣe rí mo ní ẹgbẹ́ nu sọ̀hún ìkànnì náà méjèèjì ẹ̀ ń kò nu PDP ní wọnú APC ẹ̀ ń kò nu APC ní wọnú PDP wọ́n kàn yíra wọn kó náà ni àwa ni wọ́n ń tàn àwa ni wọ́n ń kó lórí mọ́ra lélẹ̀ tó túmọ̀ sí pé bọ́ bá jẹ́ pé lóòótọ́ lówó ìtì bọ́ sápò yín ẹ fi ṣiṣẹ́ ìlú ni o àti pàápàá kó tó di pé owó tiẹ̀ ṣe ń ná ó dìgbà tán bá padà sílé ìjọba àbí ìjọba àpapọ̀ tó wá àbí ìjọba àpapọ̀ tó sanwó fún wọn náà ńgbà tí wọn ò tí ì padà lé ìjọba kí ni wọ́n ní kàn fowó ṣe gbogbo àwọn ìgbésẹ̀ yìí náà mi ò rò pọ́tọ̀ náà. sẹ́ẹ̀rí lójú ìjọba àpapọ̀ àti àwọn ẹ̀ka tó rí sí ọ̀rọ̀ ètò ìṣúná ìjọba àwọn ọmọ oyè ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ council àti chairman àwọn ni wọ́n ti padà sí ọ́fíìsì wọ́n ń lọ ìjọba àbílẹ̀ sẹ́yìn mọ̀ pé látàrí pé wọ́n ń lọ ìní ẹgbẹ́ nọ́gẹ̀ léyìí tí ọ̀rọ̀ gbọ̀kú lè jọba àpínlẹ̀ Ọ̀ṣun ṣé wọ́n ń yọ́ lọ ni. wọ́n ń lọ lójú táyé tí wọ́n sílẹ̀kùnlẹ̀ tí wọ́n ń jókòó bẹ́ẹ̀ ni wọ́n ń jókòó sí ìjọba àbílẹ̀ débi pé ní ìdí táwọn nọ́gẹ̀ ò fi lọ sọ́fíìsì nu wọn ò fẹ́ bá wọn ṣe papọ̀ torí pé àṣẹ tíjọba àpínlẹ̀ Ọ̀ṣun bá ń pa fún wọn ni wọ́n ń gbọ́ pé ẹ̀fín ẹ̀lẹ̀ wọ́n lọ ìrísí ìranù ńbẹ̀ ni ìjọba sì ń tọwọ́ bàpọ̀ ara rẹ̀ ó sì ń sanwó fún wọn. so àwọn eléyìí tí ń lọ ọ́fíìsì náà níjọba recognize bó jẹ́ pé tó bóyá láríjà tí wọ́n fi gbégbèsè ni pé àkókò tí wọ́n ní gan-an àkókò ó ti kù fẹ́ẹ́fẹ́ bí ojú àjọ eléyìí ṣàpèjúwe pé àlàáfíà ń ṣẹ́rí padà bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ìpè lásìkò tí àwọn eléyìí wà ń bẹ̀rẹ̀ àlàáfíà ò sí o ṣùgbọ́n wọ́n sì jọba ìbílẹ̀ gbaragada bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ nọ́gẹ̀ náà padà sí ọ́fíìsì wọn bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ tí wọ́n bá dìbò yàn nílùú yóò padà sínú orí ìjókòó wọn owó tí wọ́n san yìí kẹ́gbẹ́ òṣèlú PDP kí wọ́n fọwọ́ wọ́nú àkókò tí wọ́n kú sanwó yìí náà làwọn ọmọ APC ń bẹ lórí àga ìjókòó wọn ó túmọ̀ sí pé ìta aláfojúsùn rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé oṣù kẹwàá eléyìí tá a wọ̀ tó kú bí ọjọ́ méjì yìí kọ́lọ́dé mi ò gbọ́ wá sí náà ní sáà wọn tẹnubọ̀dọ̀ nígbà tí sáà mi ò tún gbéra sọ láwọn tán náà ti náà dìbò tàwọn náà fún táwọn ló tún padà bọ̀ ọbẹ̀ ṣùgbọ́n ẹja máa rántí àìlákòyàwọ́ àtẹgbẹ́ kìíní àtẹgbẹ́ kejì ó jẹ́ okùnfà ìfàsẹ́yìn ńláńlá
sí àwùjọ wa torí pé a fún àwọn ìjọba ìbílẹ̀ ní òmìnira lẹ́ka ètò ìṣúná financial autonomy tí wọ́n fún wọn. kò túmọ̀ sí pé a fún wọn ní autonomy láti náwó bó ṣe wù wọ́n. ẹ jẹ́ ká ní àkóyawọ́ kọjọ iwájú tó dáa káfojúsùn ìjọba àpapọ̀ ọ̀hún lábẹ́ẹ̀darí Bọ́lá Ahmed Tinubu kó lè jọ fáwọn ètí ìbẹ̀lẹ́sẹ̀ kù. àti pàápàá ẹ̀sùn tẹ́gbẹ́ òṣèlú PDP fi ń kan APC ṣé tó bá já wọn náà sáwọn náà ò lè ṣe bẹ́ẹ̀. wọ́n lè ṣe jù bẹ́ẹ̀ lọ. kọ́rọ̀ mọ́ dàbí ọ̀rọ̀ àjẹpọ̀mọjà aníkéńgún ọlọ́dẹ́rùbá eégún débè ọ̀pàjẹ́ ẹ̀sẹ̀ wà làjẹ̀dá tégún ọ̀dà kó mọ̀ jẹ́ pé ojú kan náà gbogbo ẹ̀ kò sí yàtọ̀ nínú ọmọ Bántálẹ́ ìkan ó jẹ irú ìkan jẹ iyẹ̀pẹ̀ kọ́lọ́ ń ṣàánú gbogbo wa ìfẹ́ ìlú ni kẹ́ ẹ fi sọ́kàn ní tí kálukú yín fẹ́ kójọ lónìí tí ó parẹ́ lọ́la ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣalága ìjọba ìbílẹ̀ tó jẹ́ pé ààrí traces ẹ̀ lára wọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ ti tálíkà ju bó ṣe wà kó tó di alága ìjọba ìbílẹ̀ lọ lásìkò táwa yìí tẹ̀yìn là á wò torí pé tẹ̀yìn lójú ọ̀pátá gbéléjìká ẹ̀yìn là á rò orúkọ ajá ọdẹ ẹjá máa wo ẹ̀yìn gbogbo nǹkan tá a bá ń ṣe ẹjá wo wájú náà gbogbo nǹkan tá a bá ń ṣe àwọn èèyàn wo ni wọ́n fi àjọba lé lórí náà fi àṣèjọba lé lórí torí pé tẹ bá jálága ìbílẹ̀ tẹ jẹ́ kánsẹ́lọ̀ àwọn èèyàn wọ́ọ̀dù yín lọ yẹn kánsẹ́lọ̀ lọ́bẹ̀ o àwọn èèyàn ìjọba ìbílẹ̀ yín lọ yan alága ìjọba ìbílẹ̀ lọ́bẹ̀ èèyàn pínlẹ̀ ló dìbò fún gómìnà pínlẹ̀ kì í ṣe mọ̀lẹ́bí ẹnìkan ló dìbò fún ẹjẹ́ àṣìṣe ìlú kọkàn gbogbo ó lè balẹ̀ kí ló lè dùn kó lè ṣe gbé kí gbogbo jàǹdùkú ìwà páǹlé gbogbo àwọn nǹkan kan àwọn ọmọ wa ti wá dolóṣó tán po látàrí àìrí nǹkan jẹ kí wọ́n lè rọ́wọ́ mú lọ ẹnu ọ̀pọ̀ ń solóṣó nítorí núdù lásán kọ́ lọ́n ṣàánú wa akandọ́ra Awikonko ní àbí àṣẹ mímú tó bá bá padà dé á tẹ̀síwájú ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá. Wow.